most amazing and lovely day is 15th of September. That is when most successful, most great and legendary are born. Our Lepton of Beauty officially +1 today, 15th of September, Mrs. Ayomide Olori Olamilekan, long life certain. Ǹlẹ́ ààrẹ wa Ayomide ọlọ́jọ́ ìbí òní àṣeyí ṣàmọ́dún wa ṣọ̀pọ̀lọpọ̀ lókè ìpẹ́ kó pẹ́ bí wọ́n pẹ́ tí ń pẹ́ òkúta ìlátẹ̀pẹ́. Olówó orí rẹ̀ ló kàn sí mi lónìí ó Ọlámilékan ládé púpọ̀ ó ń pàyájọ́ ọjọ́ ìbídùn òun lòní jẹ́ ò ẹni bí ọkọ òun ìfẹ́ ayé òun ó wá ní mo wí fún ọ pé ó ṣe ọjọ́ ìbí rẹ̀ lónìí kò ní jẹ́ àṣegbẹ̀yìn láṣẹ ìdùwà. Ǹlẹ́ olórí láàfin Ọlámilékan ládé púpọ̀ mẹ́bí Àwórì nílò bàbá tó bí ọlọ́mọ. Ǹlẹ́ ọmọ Àwórì Akesan ọmọ ọlọ́kọ̀ nílùú Ìṣẹ̀rí ọmọ wájú ọlọ́kọ̀ tí ń sanwó ẹ̀yìnkùlé ọlọ́kọ̀ tí ń ṣèjì gbàrà ìlẹ̀kẹ̀ ògèdègèndé ọlọ́kọ̀ tí ń tọ̀ yẹbẹyẹbẹ lórí omi. Ẹ̀yin lọmọ ká fọ̀pá wà á ká fọ̀jẹ̀ wà á ọmọ ká tún sọ̀pá nù ká sọ̀jẹ̀ nù ká fò gèdègèdè wakọ̀ dé ìlú Ìṣẹ̀rí. Ǹlẹ́ ọmọ orin ti gbòmẹ̀kùn ọmọ èyí gbà á ọmọ erin gbòkùn ìbọn ọmọ abí máa kú ọmọ rẹ̀ máa sọ yín mo ṣe bẹ́yìn lọmọ ògúnrún bí arógun máa sá ọ̀rọ̀ múdà lóṣù ọ̀rọ̀ múdà lówó dé ilé èmi ní dọkọ̀ lóṣù èmi sì ní dọkọ̀ lówó dé ilé o Àṣorí Àkẹsàn ní dọkọ̀ káàkiri. Ẹ̀yin lọmọ Ògún onírè ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀fọ̀ atọ́kùn ògbójú ọdẹ apẹ̀rẹ̀ ọ̀gọ́gọ́jìrì oògùn Àwórì rèé ọmọ eégún létí fi wájú gbọ́ta tí fi ń wọkọ̀ délé Ìṣẹ̀rí. Wò wọ́n ní bọ́dún bá pọdún pèrè gan máa òtútù bọ̀ wálé ayé ni. Ayọ̀mídé ò mọ́nú tuntun rẹ lónìí o àṣeyọrí tuntun ògo tuntun ìgbéga tuntun ni ó mọ̀ jẹ́ tìrẹ̀ o. Ó wà ní bùrìnbùrìn báyìí kò fẹsẹ̀ kọ òwòtọ́ tó tòsí báyìí lẹ́lẹ́ fi ń kórè bọ̀ wálé. Ire owó ire ọlá ẹ̀mí gígùn pẹ̀lú àlàáfíà lọ́gbọ̀dọ̀ yóò fi jíǹkí rẹ̀. Àjọlọ́wọ́ ayé wa kéré oko délé o ilé òní ilé ọbẹ̀ lọ́nà nínà ọ́. Àbùsí ń tọ́lọ́kùn àbùsí ń tọ́lọ́sà iná òní tọ́lọ́wọ́ rẹ ọbẹ̀ lọ́wọ́ rẹ̀ ní kọ́sàlẹ̀ àpò. Òkè òkè báyìí ló mọ̀ lọ òní bá wọ́n dèrò ẹ̀ láṣẹ ìdùà. Ayọ̀mídé ò ṣọjọ́ ìbí rẹ lónìí ò ọ̀pọ̀ ọdún ló ṣe ò pẹ̀lú gbàlẹ̀ ọkàn ọdún yìí á tù ọ́ lára o. Long life and prosperity.